Sànjẹ́ má fi mi ṣe tẹ́lì má jẹ́ kí n ṣọ́gbó dídí ayé ò fẹ́ ní fọ́rọ̀ orí ẹni nìkan ló kú lè yọlé níbo la ń lọ níbo ló dà eré kí n là ń ságàn tá a fi lọ́kàn méjì orí tẹ̀sù fẹ́ lọ ó ti bẹ̀ṣù múlẹ̀ ayé gan ọlọ́kàn ayé gan ojo ni ìgbàndà ni mọ́lẹ̀ o ìgbàndà ni lọ́la ìgbàndà ni mọ́lẹ̀ o ìgbàndà ni lọ́la ogun lọ jàrá ni ọlá ẹni. Rahman ikú tó fẹ́ ṣe yìí ó mọ̀ pé àfáà àgbà ò ní gbà. Ẹlẹ́hà ẹ bá mi bá fa àgbà sọ̀rọ̀ wọ́n jẹ́ ń lọ sílùú Èkó tí mo bá lọ sílùú Èkó tí mo kó nílùú wa oríṣiríṣi àwọn ẹ̀kọ́ ni màá tún rí kọ́ pàápàá akọ nínú àkọlé àwọn àlùfáà tí wọ́n ti lọ tí wọ́n sọ fún wa pé fasafel asfar kamtu fawahid tí wọ́n bá jáde kó nílùú tí wọ́n ti bí tó bá lọ sílùú bùnmí oríṣiríṣi ẹ̀kọ́ orí wa mi púpọ̀ oríṣiríṣi àǹfààní òun ló máa rí mú lápèjúwe ẹ̀wù wa àwọn bàbá wa Sheikh Adam rahimahullah wọ́n jẹ́ ọmọ bíbí ìlú Ìlọrin wọ́n gbéra kó nílùú Ìlọrin wọ́n wá sílùú Èkó wọ́n kalẹ̀ sílùú Agége wọ́n dá ilé kéwú kalẹ̀ nílé kéwú náà lónìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ń kọ́ ọmọ lọ síbẹ̀ tí wọ́n ń jàǹfààní látìgbà tí bàbá náà ti wá kú ilé kéwú náà kò máa tú nígbà kọ̀ọ̀kan kò parẹ́ nígbà kọ̀ọ̀kan ó sì wà dùn ní o máa mi ẹ bá mi bá fa àgbà sọ̀rọ̀ kàn jẹ́ kí mi náà lọ sílùú Èkó. màá gbìyànjú ó mọ̀ pé àfa àgbà ò ní gbà. máa mi ẹ bá mi bá fa àgbà sọ̀rọ̀ kí wọ́n yọ̀ǹda mi kájẹ́ lọ sílùú Èkó tán bá wá fárígá tán láwọn ò ní gbà tó bá kọ̀ lódì a ò fọ́ lẹ́kọ̀ọ́ ní o Ẹlẹ́hà èmi ó lọ sílùú Èkó. ọ̀bọ̀kàtà ọmọ kàtà ni ọ Ramani oore kó ní ìwọ ọmọ tí akọni ìmọ̀ tó sì nímọ̀ nílẹ̀ yìí ọba wa rè kó òun tó rè kó tó lọ ya kàtàyàn tó yọ ọmọ bìlíìsì ìgbà àtàníkà kóyún sí Ẹlẹ́hà ẹ bára Ramani sọ̀rọ̀ bá sọ̀rọ̀ níbi tí bá ti gbọ́ tó bá rè kó tí ọmọ ìbá lè kó tó bá lè kó èmi kìíní wọn kọ lọ́mọ. báàmì èmi ò rè kó o wọn ò rè kó báàmì wọn ò rè kó wọn ò rè kó. Ramani. ẹ wá ọmọ ti kó wájú mi nù àbí ó ti kó wájú mi fa Ẹlẹ́hà kó pè é padà tó bá fi bẹ́ẹ̀ lọ Èkó wọn kọ lọ́mọ wọn sì ṣépè lépè tí ò ní wọ́n lórí rẹ̀ láíláí. ẹ má jẹ́ ọ lọ o. kí ni mo fẹ́ ṣe kí ni mo fẹ́ ṣe. Assalamu alaikum sir. Wa alaikum salam. Alhamdulillahi wa barakatuh. Mo wá láti wá bá yín láti ibẹ̀ yín ni sir. Kì í ṣe wípé bóyá wò mí láti yájú sí yín àbí láti jẹ́ ọ̀dájú ọmọ fún yín. Mo kàn fẹ́ kí ẹ fún mi níyọ̀ǹda láti lọ sí ìlú Èkó. Mo sì fi ń dá yín lójú pé pẹ̀lú ògo Ọlọ́run Ọba mi ò ní bá yín lójú jẹ́. Mo fi Ọlọ́run Ọba àti Ànábì wa Muhammad mo fi bẹ̀ yín. Mo sì fi àwọn àfáà wa àgbà mo fi wọ́n bẹ̀ yín. Mo fi bàbá wa Sheikh Ahmad Tijani mo fi bẹ̀ yín. Bákan náà mo fi bàbá wa Sheikh Abdulkadir Gilani wa Jilani mo fi àwọn náà bẹ̀ yín. Ẹ yọ̀ǹda fún mi ẹ jẹ́ kí n máa lọ sí ìlú Èkó. Abdulrahman. Naam. Abdulrahman. Naam. Abdulrahman. Naam. Sórí iṣẹ́ pé kò wù mí kó lọ sí Èkó. Ó wù mí. Àwọn ẹ̀rù ń bà mí. Ayífa ẹ̀rù ń bà mí. Sórí ìròyìn Èkó tá à ń gbọ́ nípa àwọn àfáà kéékèèké tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń dàgbà tí wọ́n ń dánwò lẹ́kọ̀ọ́ ọ̀dá wọn ò pa òfin Ọlọ́run mọ́ tó bẹ́ẹ̀ gẹ́ ń bà mí lẹ́rù mo sì fẹ́ kó dé kó darapọ̀ mọ́ wọn kí gbogbo ìmọ̀ tí wọn náà ní nìyí
kó lọ sọ́ọ̀dì nǹkan tí ó polúkúrò mo fi lè kó tí ń bà mí lẹ́rù nù kì í ṣe pé ọ̀dàgbà tó ẹ̀ sí lè kó kì í ṣe pé ọbàdé kó ogun yìí ṣe wá mọ̀ fàdúrà ràn ọ́ lọ́nì àmọ́ ẹ̀rù ń bà mí wọn fẹ́ ọdẹ kó bọ́ yàyàkúyà. bá mi mo fi Al-Qur'ani ṣèbúra fún yín mo fi Ọlọ́run àtàlọ́mọ́ àmọ́ hàn bẹ̀yìn ẹ yọ̀ǹda fún mi láti lọ sí ìlú Èkó mi ò ní dá ojú tì yín gbogbo gbẹ́sẹ̀ tí ẹ fi tọ́ mi àtàwọn ìlànà tẹ́ fi mí sí mi ò ní gbẹ́sẹ̀ kú lórí ẹ̀ mo fẹ́ kẹ́ yọ̀ǹda fún mi láti lọ sí ìlú Èkó. mo yọ̀ǹda ẹ ṣe gan-an fún mi. lọ́wọ́ wa pa ọ̀nà rẹ mọ́ ẹ ṣe gan-an. ọba dẹ́kun ọmọ mi ṣiṣẹ́ kò ní sílẹ̀ tẹ̀ agbára ló àwọn sọlá fọlọ́sìn ọ́. ẹ ṣe gan-an fún mi. ọlọ́run lè kí aríyìn pẹ́ ọlọ́run lè jẹ́ kí ẹ̀mí kó gùn fún wa ọlá bismillahir rahmanir rahim ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم آمين شكرا يا الله. Everywhere is boring now. I'm bored at home. Ìbàdàn. Now. Mọ́mí ti ṣe tán. Kí lẹ sọ mà? Mi ń ṣe ní pariwo. Ṣó sọ fún mi tẹ́lẹ̀ kó ń lọ sí Ìbàdàn ni. Bísí èmi àti Bísí ṣé Bísí ju Bísí lọ́kọ mi ni. Wo ṣáà mo ti gbọ́ má pẹ́ dé mo ti gbọ́. Mo ò dágbére Ìbàdàn fún mi tẹ́lẹ̀ òun ló ń sọ pé òun ló ń pariwo. And you are a bad person. Hey, Papa, I'm well gone. Well, no. You're that gentleman. Well gone. As at the time to be penny, go to her by the gate. But she will not go sound motor. Kí ló kọ́ mi pẹ̀lú sound motor? Èmi lè mi bọ́ kọ́ mi sọ̀rọ̀. Bóyá sọ fún mi pé wà ń bàdàn. Ọ̀nà ó dàbí bọ́dí mi ó fẹ́ blow off mi fẹ́. Kí sì wà? Ọ̀rọ̀. I'm coming for you. Mo ní màmá kan, máma ara tó mọ ìyá ọmọ, kò fi ní ṣeré, máma ara tó mọ ìyá ọmọ. Mo ní màmá kan, àwọn àrùn ká sọ̀rọ̀. Ó lè tó tóbi. Nígbà táwa wà bí èdè. Àjọ bẹ̀rẹ̀. Àjọ yàtọ̀. Ẹ ṣàjọpọ̀. Màámi. So you want to bring her? I did not call me. Wàá lọ kọ́kọ́ sọ fún mi ná. Kí lẹ fẹ́ jẹ, kí lẹ fẹ́ mu. Bísí ẹ̀wọ̀ ẹ̀jẹ̀ fi Bísí lẹ̀ fún rárá mi báyìí ní máa fọ́ ara mi ṣe nǹkan tẹ́ bá fẹ́ jẹ. Anything tó bá ti wù yín ni. O ti rí mọ́mí ẹ̀ sìn, jẹ́ kí mi fi ilẹ̀ máa nù. Jẹ́ kí mi lọ change the Go. Wọ́n yà náà invited. Go. Màá mi kí ni bá yín lọ sí. Ẹ wò jíjẹ mímu gbogbo ẹ̀ ní máa ṣe fún yín. Màámi. Ó ti pẹ́ tí mo ti rí yẹn wò mo ṣì ń ronú pé máa wá sọ́dọ̀ yín fúnra mi. Èmi gan ní ìṣe mo kàn díẹ̀ wá rò pé bísí fún mi lójoojúmọ́ bí kí n yọjú sọmọdé ilé mi ìyẹn ni mo ṣe gbọ́dọ̀ ọkọ ẹ lọ. Ok, ẹ̀yin lẹ lọ bá lọ́fíìsì mo máa rò pé òun ló wá gbé yín lé mà ní. Ẹ fẹ́ gbé mi lé mi mo ní máa kó má ṣe yọnu kó tó close èmi àti dọ́dọ̀. Ẹ fi ṣe ní tí Muhammed ò bá lọ bókè òkè aṣọ bá mọ̀ ọmọdún ìyẹn náà dà. Àyìnkẹ́ mo máa fi bẹ́ẹ̀ sọ̀rọ̀ kan ọ̀rọ̀ náà dẹ̀ ń dùn mí lọ́kàn. àfìgbà tí mo tẹ́ lọ́wọ́ ẹni tó nífẹ̀ẹ́ mi. No o tẹ́ ọ̀rọ̀ tó ń dùn mí lọ́kàn yẹn fún àǹfààní tiẹ̀ náà ni ṣé o mọ̀ pé ọmọ lè rí ilé ọkọ tí ò bá dẹ̀ sọmọ lẹ́wà ẹwà àṣà ọjọ́ ń lọ ìwọ náà bá ṣe ní ṣèjìnsìn tó ti dénú ilé ọkọ ẹ àtọjọ́ mẹ́ta kan ilé obìnrin tó wá rí yẹn kì í pẹ́ ṣú o kò sírò ìfẹ́ tí ọkùnrin lè ní síyàn títí bí ó bá sọmọ ń bẹ ó máa ń padà ṣá ni ọkùnrin tó dẹ̀ rí yẹn wọn kì í yàgàn o ọ̀hún yàgàn ìfẹ́ tí mo dẹ̀ ní sí ẹ òun ló jẹ́ kí n má bẹ̀ sọ nǹkan tí mo ń sọ yìí mi ò sí nínú ẹ tó yẹ pé kí n pọ ọmọ mi sẹ́yìn pé wá lọ́wọ́ àwọ̀rọ̀ kò fi ṣàdá lọ́tún ta wò
ká mọ ohun tó ń ṣẹlẹ̀ nǹkan tí mo dẹ̀ lè bọ́ ọmọ bíbí inú mi sọ ni mo ń bẹ́ẹ̀ sọ yìí wọ́n mọ̀ mọ̀ pé mo nífẹ̀ẹ́ tó bá ṣàkíyèsí láti gbà tó ti dé wà á rí pé ṣe ni mo mú ẹ bí ọmọ ọ̀rọ̀ ẹkún kọ́ lélẹ̀ kò tẹ̀kún ó kí iṣẹ́ kún èmi mọ̀ pé kún ayọ̀ ni. ẹ bá wá kó ṣe sọ̀rọ̀ mi. ó máa padà já sáyọ̀ kó tó yẹn máa sunkún kì í ṣọ̀rọ̀ ẹkún lélẹ̀ ẹbí mi mọ̀ pé ẹkún yìí ọlọ́run máa sọ dẹ̀ ẹkún ayọ̀ ló máa já sí agbára ọlọ́run díẹ̀ obìnrin ẹ̀ kò tó lọ wá wọ̀rọ̀ kókó fi ṣàdá. Sànjẹ́ 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 má fi mi ṣe tẹ́lì má jẹ́ kí n ṣọ́gbó dídí ayé ò fẹ́ ní fọ́rọ̀ orí ẹni nìkan ló kú lè yọ ní. Níbo níbo la ń lọ níbo níbo ló dà eré kí n là ń sá gan tá a fi lọ́kàn méjì orí tẹ̀sù fẹ́ lọ ó ti bẹ̀ṣù múlẹ̀ ayé kan lọ́kàn ayé kan ojú ni Sànjẹ́. Bàbá rẹ̀ sọ. Abdulrahman kan. Bẹ́ẹ̀ àpapọ̀. O jẹ́ èrè kó. Bẹ́ẹ̀ ni sọ. Ẹlẹ́yà. Ó ṣe wá jẹ́wọ́ ilẹ̀ ń jẹ́ ó lè kó. Ìgbé ti lọ látàárọ̀. Èkó jìnfa. Wọ́n ìfòwú orúwo Èkó. Ẹ̀bá ti jẹ́ lọ ti pẹ́. Ra ìfọlọ́nsìn ọ́. À ń sọ̀rọ̀ ọmọ àti ìyá náà ni. Bẹ́ẹ̀ ni àpapọ̀. Mo fẹ́ dá a sọ̀rọ̀ ni. Èèyàn náà dà. Ó dá abẹ́ ṣe sọ̀rọ̀ ìyá àtọmọ àmọ́ ó ti pẹ́ jù. Ẹ̀bá ti jẹ́ lọ ti pẹ́. Ìgbà tó ti dágbére fún arún. Ẹ̀bá ti jẹ́ ọmọ lọ. Ìbá ti wè kó báyìí. Tọ́ ìfọlọ́nsìn ọ́. Àfà kódà mo ní kí n fi hàn yín pé Rahman ó fún mi lówó. Oúnjẹ wọn ni bá. Kò ní kúrò lẹ́nu rẹ̀. aláwọ̀ Kò ní kúrò lẹ́nu rẹ̀. so ohun rẹ̀. Ẹlẹ́yà wọ́n sì yọnu. Orí tí mo ṣàdúrà pé kò ní kúrò lẹ́nu rẹ̀. Ó ti ṣẹ̀tọ́ tèmi fèmí náà. Bó ti rí nù. Wọ́n fọ́ lọ́wọ́ sí ọ́. Àwọn náà lọ fi kọ́ wa pé orin tí ọwọ́ tún bá ṣe kò gbọdọ̀ jẹ́ kí tí Bẹ́ẹ̀ni sí mọ̀. bẹ́ẹ̀ni pẹ̀lú àyẹ̀wò dàgbà. ẹ jẹ́ pẹ́sẹ̀. Ẹ má pẹ́ o. Sànjẹ́ 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 má fi mi ṣe tẹ́lì má jẹ́ kí n ṣọ́gbó dídí ayé ò fẹ́ ní fọ́rọ̀ orí ẹni nìkan ló kú lè yọ ní. Níbo níbo la ń lọ níbo níbo ló dà eré kí n là ń sá gan tá a fi lọ́kàn méjì orí tẹ̀sù fẹ́ lọ ó ti bẹ̀ṣù múlẹ̀. Nígbà ilẹ̀ sùn mọ́jú ni. Ẹ kàrọ̀. Nígbà ilẹ̀ sùn mọ́jú débi dípẹ́ ẹ̀mọ́ pé táìmù ti lọ. Kò sí. Mi ò gbàgbé sòsì. Mo rò pé tí ẹ̀gbọ́n yín bá dé ají mi wọlé ni. Bí wọ́n kò wálé nìyẹn. Àti Bímbọ́, ẹ fúnra ní rest of mind. Ẹ má para yín torí ẹ̀gbọ́n mi. Ẹ̀gbọ́n mi wà bí tó ti ń ṣe fàájì sí. Ẹ̀yin ò lè sùn mọ́jú ẹ kákò kan sórí chair kan ẹni ẹ̀ ń retí ìgbà tó máa dé. Ẹ ní ìdẹ ó yẹ kẹ́ ti mọ̀ wá wọn kò ń ṣèlè kò ń ṣàràn lọ́tí rìnrìn tẹ́ ń sọ yìí nínú láìkí nǹkan tẹ́ ń ṣe àti bí nǹkan wọn. Tẹ̀sí sú mi kí mo fẹ́ ṣe. ẹ má máa ronú ọmọ pé ìdùnnú yìí ni máa ń láìkí tání. Ṣọlá kí ló tó mú bá tẹ̀ sọ fún òun fẹ́ wá sílẹ̀kùn kí ló dé tí wọn náà wá sílẹ̀kùn ó fẹ́ kó gbọ́ ọ̀n látàárọ̀ ni. tó ló búkú yóò bá dẹ̀ fẹ́ dá mi lóhùn òun wá ní títí ẹ. bómi ẹ̀ ní ìdènà àti pé kí ló dé àìṣẹ̀ṣẹ̀ ń bọ̀ láàárọ̀ yìí àìṣẹ̀ tó pè ní wálé lè ní. ṣé nítorí akọ ìbẹ́pẹ yìí ni màá ṣe wálé a ní kó yé kò yé a ní kó pa kò pa ó kàn sọ ẹ̀dọ́ lórí ibú sínú ilé fún mi ìwọ ló dùn mí fún tó ẹ̀ mo ṣe mú ẹ wá síbi. lẹ́nu ẹ̀. ayé mi ẹni sùúrù náà ẹni sùúrù ẹni sílẹ̀ ẹni sílẹ̀. Àyìnkẹ́ ó ti sú mi mú ọmọ nǹkan tí mo lè ṣe mọ́
Abba gbà lé ní gbà lánàá kí ló dé èmi pẹ̀lú Túnjí a máa ní little argument tí ò yẹ kó dìjà àbí kó sọ di bàbá mọ́ mi lọ́wọ́ á dẹ̀ sọ di nǹkan mímọ́ mi lọ́wọ́ bẹ́ẹ̀ ni pé nǹkan tí mo ṣe èèyàn kan ò ṣeré láyé mọ́ kí ni mo lè ṣe fún tó bá fi máa wúrú ìwà bẹ́ẹ̀ sí mi. ṣé ó ṣọ́ pé gbogbo nǹkan tó ń sọ yìí bọ̀dá Túnjí náà ń ṣe. ó lè kó understand nǹkan tí mo pass through mo ní pé kò ju 6 months lọ ta fi mẹ́rin òun ni mo fi enjoy Túnjí lẹ́yìn ìgbà yẹn títí di èní yìí a gbé pé nǹkan míì ti wà ní ọ̀rọ̀ tó wà nílẹ̀. ó tutù Túnjí tí mo mọ̀ tẹ́lẹ̀ kọ́ ni mo mọ̀ yìí o. ó ga ọ wọ́n máa ń sọ pé àwọn ọkùnrin wọ́n máa ń ṣe bíi chameleon bọ̀ ṣé bíi kíákíá bẹ́ẹ̀ yẹn náà wà ní. ìfẹ́ kò yé mi ó mọ Túnjí mọ́ o Túnjí ti yàtọ̀ sí nǹkan tó rò kó jẹ́ o. tó bá tiẹ̀ tún mọ wá change attitude ó ṣe tún wá jẹ́ attitude onínínà nínà máa ń sobìnrin darúgbó nínà ó ṣe máa nù ẹ́. fún àtìkọ́ tó jù mí sí rí kò ṣe bẹ́ẹ̀ ni sọ o nǹkan tó jù mí sí mo ìjókòó yìí. Bímbọ́ ọ̀rọ̀ dọ̀rọ̀ èmi àti ẹ̀ mo mọ̀ ẹ́ o ìwọ náà dọ́gbọ́n burú o jẹ́wọ́ fún mi. fẹ́ parọ́ fún ẹ ni ṣé tí bá burú ṣé Túnjí ni máa burú mọ́ ni nínú sọ fún mi. òótọ́ dẹ̀ tún lè tó sọ yẹn o òótọ́ nìyẹn o ìfẹ́ òun jẹ́ kéèyàn burú sọ́pọ̀ èèyàn o kí wàá ní bọ̀dá yẹn fẹ́ rí lọ́bẹ̀ tó fi wá ru ọwọ́ náà. òun ni òye mi. ṣó mọ nǹkan tí màá sọ fún ọ̀rẹ́ mi nǹkan tó dáa ó ń fẹ́ sùúrù ó ń fàdúrà èyí tó bá tún kù díẹ̀ ká tó báyìí náà sùúrù àtàdúrà náà ló ń fẹ́ ó máa ní sùúrù ní òsùúrù gan-an wàá dẹ̀ wà prayerful jọ torí Ọlọ́run èmi gan máa bẹ́ẹ̀ fi ṣàdúrà gbogbo wákàtí márùn-ún tí bá ti ń kí báyìí màá máa jẹ́ kọ́rù ẹ̀ màá máa jẹ́ kó mọ àwọn àjọ Ọlọ́run á bá wa kó sí inú. bẹ́ẹ̀ lọ́rọ̀ mi ní Túnjí ti di nǹkan mímọ́ mi lọ́wọ́ mi mọ nǹkan tó ń ṣẹlẹ̀ sí mi pẹ̀lú ẹ̀ mọ́ ó ti tó jù níbo ni fẹ́ gbọ́rọ̀ ayé mi gbà báyìí. ó máa change lágbára Ọlọ́run. Ife, we are going to your friend's place but ní pẹ́ o. ìgbà tó dẹ̀ sọ pé dandan wà ṣàtẹ̀lé mi àbí. ẹ̀mí ṣe wá ń tẹ̀lé ẹ tẹ́lẹ̀ ṣé kémi wá fọkọ tèmi lẹ̀ àwọn ọmọ olójú kò mú ò lọ àwọn ẹlẹ́sẹ̀ toothpick kọ́kọ́ máa bá mi máa fọ́lọ̀ ọkọ mi around. kí ló wá ń gbìyànjú àti sọ sí ṣé pé mo yà aṣẹ́wó àbí kí. nǹkan tó ń sọ nìyẹn. Ife now stop Joe. You know now I trust you but nǹkan tí mo sure ni pé tí wọ́n bá sọ pé wò ó ṣe those babes wọ́n yà tara wọn they will keep following other women's husband. Oh, trust me. Mo trust ẹ Joe I trust you but tí wọ́n bá ní wò ó ṣe àwọn ọmọ yẹn ẹlẹ́tẹ̀ toothpick tó ń rí yẹn á máa wá honestly I'm serious o. Àwọn ọmọ kéékèèké sí yẹn wọ́n ti ya nǹkan míì wọ́n máa wá bá ẹ ṣáá ni. Ó ní reason tí mo yẹ sọ pé à ní pẹ́. Okay. And the reason is you know my friend. ọ̀rẹ́ ẹ̀ wò ni. ṣé mo lọ́rẹ̀ẹ́ méjì tó mọ̀ ni. Bímbọ́ náà. Bímbọ́. Yes. ṣé kò sí. ọkọ ẹ̀ yìí náà tún ní again. Lulu yìí ni every blessed day. Báwo ni ẹ ṣe wá kàn wá kí ló fẹ́ kí n ṣe. Dùnà ṣé bẹ́ẹ̀mi náà lọ́kọ ṣé bọ́kọ rèé ọkọ ṣáà rèé no let's be serious let's be sincere ṣé bọ́kọ rèé torí Ọlọ́run. ó lè jẹ́ kórìí mi wú ṣé pé mo níwà. Abísádé mi Àlàó ọmọ Adélàjà tèmi nìkan. Ọlọ́run ọba ṣe ó. Every blessed day tí bá ti ń jí báyìí I raise my hands to Almighty Allah. Yeah. Do you know what I'm saying? Yeah. I'm just saying alhamdulillah rabbil alamin. Ọlọ́run ṣe mú o. Mo dúpẹ́ ni. Ṣé pé mo níwà. Wo èmi gangan ló yẹ kó máa pè ní blessed. O ṣe my dear. Thank you so much. Ìfẹ́ ọ̀rọ̀ ta fi ń ṣeré yìí máa ń ṣeré. Kí ni? Nǹkan tí ó ń ṣe mí ló ń ṣọ̀rẹ́ mi. Mi ò tí ì bímọ, ó dẹ̀ ní mí lára. Àìbímọ ẹ̀ ń sìn lọ́pọ̀ ẹ fẹ́ lù ú palẹ̀ lórí. Ìyẹn ṣá ló fi ń nà. Ọ̀rẹ́ mi bá ní kí n mú ẹ wá bóyá tó bá tiẹ̀ lè báwọn bá sọ̀rọ̀ kó máa ṣe bíi tiẹ̀ yìí náà. Ṣé o ṣàfẹ́ ká lọ sọ́dọ̀ ẹ̀? Mo fẹ́ ká lọ ọjọ́ ìfẹ́ mi. Ó máa jẹ́ lẹ́yìn ìgbà tí bá ti ṣe deal mi tán tí bá ti close deal mi pẹ̀lú àwọn pẹ̀lú nǹkan tó ń fẹ́ lọ ṣe. No problem.
I'm okay with that. Then you come in lójú. Me ní kan lójú, but no, we are time conscious. Of course I will. Of course I No. will be time conscious. But aláṣẹ, ewu tẹ́yìn ti ń lọ, àwọn tẹ́ náà dúró dé dà. Ṣé bí la fẹ́ dàgbà sí? You are right. I can parry you. It is not possible to shave one man head in his absence. Exactly. But come on 2 days. Wàhálà ṣe. Ọ̀rọ̀ kan wà tó ń gbé mi nínú. Tí mo dẹ̀ ti wò pé tá bá ti dé meeting lẹ́yìn, mo máa dá sílẹ̀. Yes. Kí ni reason tó fi jẹ́ wípé àwọn obìnrin ò lẹ́nu ọ̀rọ̀? Àwọn ọkùnrin nìkan lè máa ń fún láyè láti sọ̀rọ̀. Táwọn obìnrin bá sọ̀rọ̀, ẹ má dọ̀rọ̀ wa nù. Ẹ ṣe try àwa náà. Kẹ́gbọ́n tẹnu wa kẹ́mọ̀ pàwà náà lè ṣe. Tóyìn tomato mo jẹ́rìí ẹ̀. You see, kò ṣe pé a recognize capability. Obìnrin ẹ̀yìn ìyá wa, ṣùgbọ́n ọ̀pọ̀ wa ń làágùn irun ní ọjọ́ kẹ́mi. You see, plan táwa ní ta fi ṣèpọ̀ bẹ́ẹ̀ tá a ṣe fún mi kò yé mi. Ẹ wò mi ò gbà yẹn wọlé. Ẹ ti ẹ̀ try àwa náà. Kẹ́ wo capacity wa, kẹ́ wo ability wa. Ṣé rò pé kitchen nìkan la ti wúlò ni? Rárá, àwa náà wúlò. Kò sí nǹkan tẹ́ ṣe táwa gan ò lè ṣe. Bẹ́ẹ̀ ni. You're very right. Ilẹ̀ Yorùbá máa ń bí ọkùnrin máa wà wájú obìnrin bẹ́ẹ̀ ni. Aláṣà àdúgbò lórí nǹkan tó sọ. You are right. Tá bá wo ọ̀rọ̀ tí àwọn méjèèjì sọ, ọgbọ́n wà ń bẹ. Even Ọlọ́run fúnra ẹ̀ ó testify sí nínú Quran àwọn Muslim. Ó ní ayú àlè Mùsùlùmí náà wà àlè Mùsùlùmọ́ọ̀tì tó bá ti ń dárúkọ ọkùnrin á tún máa dárúkọ obìnrin. Bẹ́ẹ̀ ni even nínú Bible náà gọ́gọ́ fúnra ẹ̀ nígbà tó Ọlọ́run dá Adam ó wá fi Éfà ó wá fi sí lẹ́gbẹ̀ẹ́ pé ó máa jẹ́ olùrànlọ́wọ́ ẹ̀. Ṣé you get? But nǹkan tí kò yé yín ni pé ẹ mọ̀ pé gender factor ó máa ń determine rúlà ní ìlú táwa yìí. Àmọ́ aláṣẹ èmi ò gbà o. Ìgbà rárá. Bintu, I trust you. Ṣé gbogbo tá à ń sọ ní pé kẹfà wa náà ẹ try àwa náà. Àwọn tí à ń retí wọ́n máa tó dé sí. Ṣé rí nǹkan kan tí mo fẹ́ kó yé wa ni pé a ní láti lo ọpọlọ wa dáadáa. Because tí a bá rò bá ṣe ń yọ́sọ́ bẹ́ẹ̀ là ń yọ́gbọ́ ìjókòó wa ta jókòó síbi a ní láti apply wisdom wa nítorí pé àwọn tá à ń bá ta yìí wọ́n bá dé tó má ti rí pé àwọn agogo àti wà bí ta ti fẹ́ ṣe meeting wọ́n ti rí a pé a ti mú àwọn kọ̀ọ̀kan lẹ́nu ibi kọ́ la ti fẹ́ ṣe meeting main auditorium là ń lọ so torí díẹ̀ jẹ́ ká calm down ká bẹ̀rẹ̀ sí ni máa rú nǹkan tó máa jẹ́ kí meeting wa kó máa wá sí. You are very right. Olórí. Àwọn tá à ń dúró dè àwọn náà ló ń pààkì. Better. Let's go in. Mr. Tunji, ó ga ọ. Ẹ tẹ ò pẹ́ rí mi lẹ́yìn. Ó yà mí lẹ́nu náà. Mo fẹ́ bá yín sọ̀rọ̀. Ṣé kò lè wò? Ẹ mọ̀ pé àwọn Yorùbá ní tí ò bá nídìí obìnrin ò jẹ́ kó mọ́lú. Ọ̀rọ̀ tí mo fẹ́ bá yín sọ yìí ẹ jọ̀ọ́ mo fọlọ́run bẹ̀ mo fẹ́ kí n fi ṣe ìbínú. Ẹ ṣọ́ ojú tí mò ń wò yìí. Ok, nǹkan tó ṣẹlẹ̀ ni wípé ọ̀rọ̀ yín àti ìyàwó yín. Kí ló sọ pé ṣẹlẹ̀? No, ẹ má get me wrong o. Àwọn kan náà wà fẹjọ́ yín sùn o. Ẹ jọ̀ọ́ kí n tó sọ anything mo fẹ́ béèrè ìbéèrè kan lọ́wọ́ yín. Ṣé nífẹ̀ẹ́ ìyàwó yín? Wà tí bá nífẹ̀ẹ́ mi nífẹ̀ẹ́. Ó dá yín lójú. Inú mi dùn fún nǹkan tẹ́ sọ yẹn. Ṣé ẹ ṣáà ti wálé wa rí dáadáa? Ẹ ti wálé wa rí láì mọye ìgbà. Ṣé ẹ kì í rí ìgbé ayé mi àti ìyàwó mi? Ó máa rí ìgbé ayé táwọn náà ń gbé ń bí náà nìyẹn. Tó tọ́. Ẹ lè gbé sí nǹkan béèrè lọ́wọ́ ẹ̀. Tó bá jẹ́ bẹ́ẹ̀ yẹn ni inú mi á dùn gan. Àmọ́
ọ̀tọ̀ nìkan tí ìyàwó mi sọ fún mi ẹ má jẹ́ kí n parọ́ tán yìí ìyàwó mi sọ fún mi pé ẹ má nà ìyàwó yín. ìyàwó mi ti bá wò. ẹ wo ṣe rí àmọ̀ràn ni mi fẹ́ gbà yín ní mi á dùn tẹ́ bá dẹ̀ lè understand mi dáadáa ṣé mọ̀ pé àwọn ìyàwó wa yìí aláwòkù ni wọ́n ìtorí ẹ̀ la ṣe jẹ́ ọkùnrin aláti máa ní ìfaradà ẹ máa wo àpèjúwe yìí ọkùnrin akọ irin la máa ń pè wọ́n àwọn obìnrin wa wá jẹ́ òbí irin ẹ̀yin náà wò kí wọ́n mú akọ irin àti òbí irin méjì kí wọ́n fi gbára wọn ẹjọ́ èwo ló máa bẹ́ǹdò. abo irin ní ìdí nìyí tẹ́yìn náà ṣe láti ní ìfaradà nítorí tó bá yẹ pé bọ́n ṣe ń ṣe sí yín àwọn ìwà tó ń hù yẹn lẹ́ máa fi ní kẹ́ máa react ẹ máa ṣe wọ́n lè ṣe nàá ẹ máa wo àwọn òyìnbó gbogbo tó wá sọ pé ọkùnrin tó bá gbé ọwọ́ sókè tó ná ìyàwó ẹ̀ ẹ jọ̀ọ́ ẹ má bínú àwọn náà sọ ọ̀nà ẹranko nírú ọkùnrin bẹ́ẹ̀ kó wá kí n ṣe ìyàwó èèyàn nìkan ọkùnrin kọkùnrin tó bá lè gbọ́wọ́ sókè tó ná obìnrin ẹranko ló máa ń perú wọn èmi dẹ̀ mọ̀ pé èèyàn kì í ṣe ẹranko ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ jẹ́ kí ìfẹ́ kó jọba nínú ilé yìí ìfẹ́ tí ò nẹ́tàn ni o ìfẹ́ tí ò ná bá wọn ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. sí wàhálà wọ́n jẹ́ tó níyẹn ìfẹ́ ti jọba nílé yìí mo ní òdẹ̀ ṣèyàn burúkú o. èmi mọ̀ yín. Bímbọ́ ló máa ń gbégbà burúkú yọ̀ ń gbà mí. I know you ṣé mi ò mọ̀ yín ni. bọ́ mo ṣèlérí fún yín lé ní pé látẹ̀ní ìlọ ìfẹ́ ti bẹ̀rẹ̀. ẹ wo tó bá rí bẹ́ẹ̀ nínú adùn ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. ẹ máa wòyìn fún yín. ẹ ṣe gan. Uncle Túnjí. Ọlọ́run á tún fún yín náà ṣe. inú mi á dùn inú mi á dùn. ìyá ìdá ìyá ajá lọ. Yes, darling. ẹ ti lọ rojọ́ obìnrin. àwọn rojọ́ kí lẹ́yìn ṣẹ̀yìn kápú ẹ̀. àbòsí wọn máa ń pọ̀ bọ̀ jẹ́ ká máa lọ ti wá jáde. àwọn ṣàbòsí ẹ̀yìn ṣàbòmú ooru nǹkan kan náà lájọ ń ṣe. ìyàwó ẹ̀. dáàbì ẹ̀. ìyá wa inú ọjà fún un wá jókòó wò lè jókòó síbẹ̀ yẹn come and sit down here ọkọ ẹ̀ rí now. Mr. Peacemaker. ìyàwó ẹ̀ ó kún wá ṣe bẹ́ẹ̀ wọ́n fà fún mi lára kò sí wàhálà. ó jẹ́ ká wá fún wọn lẹ̀. ọkọ tèmi náà wà ń tó jẹ́ fún akọ mi mọ́ra á lọ́lé wa. ó jà jẹ́ǹsì. ìyàwó ẹ̀. ìyá adé máa sọ̀rọ̀ lórí fóònù o. wọ́n jókòó jẹ́ kí n fún. ok ẹ ṣe mo dúpẹ́ God bless ọ̀rẹ́ mi àṣẹ tó kù lórí fóònù o. àti bíbọ̀ inú mi á dùn dé lóògùn kan tí ọ̀rẹ́ ẹ̀gbọ́n mi bá wọn sọ̀rọ̀ inú mi á dùn bẹ́ẹ̀ pé wọ́n lè gbà wọ́n lè tẹ̀ má ṣe dáadáa tó ń ṣe yẹn. ẹ jẹ́ sọ pé ẹ̀gbọ́n yóò bínú. wọ́n lè bínú wọ́n ti bá sọ̀rọ̀ ẹ̀gbọ́n ọ̀nà wọn ti gbọ́ wọ́n ti gbà nìyẹn. iṣu ọ̀. kò sí jàmọ̀ kò sọ́tẹ̀ mọ́ ní ilé yìí. àyà mi ń jẹ́ o. ó tún jẹ́ àyìnláyẹ bẹ̀rẹ̀ sí sí ẹ má jáyà mọ́. ṣé kò ṣe pé ó kú tọ́ fún mi jáde ó fi dúdú sínú. ọkọ yín nọ́mà ọkọ yín gbọ́ ló fẹ́ bá yín gbé sí I pray. Bímbọ́ kí ni ládàá tó dánwò yẹn náà ó lọ́n rojọ́ nǹkan tó ṣẹlẹ̀ nínú ilé fáwọn bísádé òṣì yẹn wá wá síbi. rárá mi rúdìá. ó wá ń píríṣì fẹ́mi nínú ilé ó ń sọ̀rọ̀ òṣì ṣé òun lè dá létí ẹ̀ tọ́ ó ń gbẹ̀mí mọ́ òṣì. Bímbọ́. ẹbí mi ẹni sùúrù ṣe bẹ́ẹ̀. òòjọ́ báwo ló ṣe mọ̀. ẹ jọ ṣé ẹ fẹ́ pa ọmọdé yìí fún mi. ẹ dẹ̀ lanu ṣó fojú gbògiri ni lẹ́ni pa lọ́la pa kí ló dé ẹ fẹ́ lù pa fún mi ni. ẹ̀bẹ̀ náà mò ń bẹ yìí ó gbọ́ tí mò ń bẹ lọ́wọ́ mo dákun kò jọ mí lójú fún ẹ root ẹ wo jàre ti yín ẹ̀yin mo ní bá lọ́rọ̀ ṣẹ́rí mi ò wá bá yín jà lẹ́nìí mo kàn wá ṣàlàyé ọ̀rọ̀ ni ọ̀rọ̀ tí mo dẹ̀ wá ṣàlàyé ò pọ̀ nǹkan méjì ni nínú kẹ yé nà àbí kẹ jẹ́ kí ọ̀rọ̀ akú ẹrù ẹ̀ tó rọ́kọ̀ mi bá yín sọ̀rọ̀ bí ọmọlúàbí ẹ̀mí rí báyìí nílẹ̀ ẹ̀mí rí tó bá tún gún mi in conjunction amádá ìyá yẹn jọ fún ẹni òpònú gún mi kò tẹ́ mo ti bẹ̀
ó ìgbà tó bá fọ́jú kí ló dé lúlù yìí ti ń pọ̀ jù náà tó bá tún tẹ̀ mí. Àyìnkẹ́ èmi ni mò ń bá sọ̀rọ̀. mo rí yín kan eléyìí kò ń ṣọ̀rọ̀ eré rárá ni mi ò dẹ̀ lo máàsì kí n tó wá síbi bí. inú mi dùn gan pẹ̀lú ọdún sọ sí i ó ní nínú kókó ẹrù ẹ̀ àbí Bímbọ́ ṣàgbọ́ ọ̀rẹ́ ẹ ló sọ ògùn ṣe mi o ẹnìkan lẹ gbọ́ kókó ẹrù ẹ̀ ó ti yẹ ẹ̀sìn jọ nítorí ti Ọlọ́run ó yẹ ẹ̀sìn tó ẹ bá ti ń lọ kó ẹrù ẹ̀ wọlé kó ẹrù kó dẹ̀ tẹ̀lé àbáyé ti yẹ Bímbọ́ ó mọ̀ mí o ó ti yẹ nǹkan tó ń dùn mí jù láyé ni kó máa lọ wọjọ́ mi ta àbáyé kẹ́kọ̀ọ́ agbélé tó fi mọ̀ ọ́n tó ń ṣẹlẹ̀ nílé yìí ó ti yẹ mò ń gbọ́ nílé fún ẹ sìn ó kàn ń sunkún bẹ́ẹ̀ lẹ́yà ní kọ̀ọ̀kan mi ó ti yẹ wọlé mo ṣe rí òun ló sọ bẹ́ẹ̀ kò ń ṣe mi àbí ṣé mi ń sọ bẹ́ẹ̀ tí ó ti bá wọlé lọ tí bá jáde padà má jẹ́ kí inú bí mi ó mọ̀ wá mi tẹ́lẹ̀ o ó ti yẹ tó bá kúnlé òsì ń bẹ̀ yẹn ẹ jẹ́ ẹ lọ. èmi máa mú obìnrin bíi ti yín báyìí ọmọ á tún lé onílé ṣe ni òwò ló fẹ́ tú olé ìka ó ti yẹ olóṣì àwọn náà bọ́ọ̀lù òun lọ. gbẹnu sọ́jà rẹ kí ni ìwúlò ẹ̀ gan-an wọ́n pè é lọ́kọ inú ẹ̀ ń dùn kí ló fi jọkọ jọ ṣàlàyé fún mi ilé ọkọ kọ́ lèmi wà ṣé mo bímọ síbẹ̀ ni tó bá ti lù mí gbó placenta lù mí gan ti fọ́ dànù kí ló dé tó fẹ́ lù pa mọ́mí ẹ ló bí ni. nǹkan tó wá ń sọ fẹ́mi náà ni pé eléyìí tó dàbí ejò tó kọjá lórí àpáta tí ò nípa kò mọ̀jú kó jẹ kó mu kó dẹ́ sùn gbọ̀ngàn bí ó yẹ òun tẹ̀lé ọba kówó tèmi fún tọ́pọ̀ ẹ̀ ò bá gbọ́n èmi gbọ́n wọ́n ló ti dórí ọkọ ẹ̀ má bẹ́ẹ̀ ó ti yẹ èmi gbọ́n mo mọ̀ kó tó ń ṣẹlẹ̀ ń gbòòrò ó ti yẹ òun náà kú mọ̀ tí bá ti lọ ní wíkẹ́ndì ó mọ̀ tí máa ṣe ń rí tí bá máa wálé padà ó ti máa ti ṣe fàájì yòbí olórí ibú mo wáyé lọ́sìn tá bá bí ìyálà ya ẹ̀ rè ìyálà ya ẹ̀ ni mo pè ó gbọ́ tá bá bí rè jẹ́ ń padà bẹ́ẹ̀. tàbí ọ̀pọ̀ yẹn nǹkan lẹ ní low sperm count ẹgbẹ́ ìlú ní ọmọ ẹ̀fọ́ ni kí ni wàhálà àtẹ́kọ́ra yín sí olówó gbé tó ń ṣílẹ̀kùn fólè ó rí bó ṣe rí ṣẹlẹ̀ ni wọ́n fẹ́ máa kú lé lórí èyí ló máa kú òun lé mo ti bẹ̀. nǹkan tẹ̀yìn àtẹ̀gbọ́n mi sọnù lé mu ẹ ń gbọ́ ẹ má pè é bí ẹgbọ́n mi máa ṣe yàmàyàmá fún yín o àti bíbẹ̀ ìmọ̀ ẹ̀yin náà ṣàmọ̀ wọn alájà option tẹ fún ẹ̀gbọ́n mi ẹ̀ wà láìtàlá ìmú láìkẹ́ pé káàtì bíbọ̀ wọlé kọ́kẹ́rù wọn bẹ́ẹ̀sì ni ẹ because ọmọ náà ti yí pa ọmọ nù wọn pọ̀ máa jẹ̀yẹ wọn ó ti máa nà wọ́n jù ẹni kọ́kẹ́rù wọn bẹ́ẹ̀ ṣe sọ yìí kẹ́ máa lọ ọ́ èmi tún suggest pé kẹ́ má tẹ̀ dúró kẹ́rù ara kẹ́ máa lọ. kí ló dé. ọmọ akọ́ wọn lápá ọmọ ṣe wọ́n léṣe. ṣé ó lè padà wá náà wá lóòótọ́. ó lè gbọ́ ìgàndì kan lójú tì mí nínú tó bá ń nàyàn. sọ́lọ́ ọ̀lànà bíi ìkàrí ọ̀rọ̀ yìí ti yé mi ní sùúrù gbòbí ìwọ náà mọ̀ ọkọ mi Àlàó àdè mi Bísádé tèmi nìkan kò fọwọ́ kàn mí báyìí rí tó bá wà náà placenta mi fọ́ nínú ilé tiyín ọmọ pé kò ní dáa. a ní òdìdé náà ìwọ dìde náà kò ṣe yín léṣe ẹni tó máa kó bá wà ó ti yé mi á máa bẹ̀. ìfẹ́ náà dẹ́nbẹ̀ sọ̀rọ̀ látàrọ odò à ń dijú mọ́ rí. wà lẹ pọ̀ gan-an lọ́hùn gbogbo ọ̀sán yẹn àjọ wà látàárọ̀ àjọ ń rẹ́rìn àjọ ń ṣe gbogbo owó sọ fún mi pé ó nọ́rọ̀ tó wà important tó fẹ́ bá mi sọ ẹ kó jọ mọ̀ pé mo ní appointment láàárọ̀ la. ọkọ mi Yorùbá sọ wípé ọ̀rọ̀ àárọ̀ èèyàn kan kì í fọ̀sán sọ ṣùgbọ́n rọ́rọ̀ ọ̀sán a kì í sọ lálẹ́ èyí tí mo fẹ́ sọ yìí time tó yẹ kí n sọ ni mo fẹ́ sọ yìí ṣé o ti gbọ́. ṣe kàn ṣe ọ̀rọ̀ tó máa ń múnú bí mi. ṣé mi lè dànù bọ́kọ mi ni dídí olówó orí mi Àlàó tèmi nìkan kò possible. ó máa make a brief ló wà very. kódà ó brief wọn. ìfẹ́ ọkọ mi Bísádé Àlàó mo fẹ́ tọrọ nǹkan kan lọ́wọ́ ẹ̀. ọ̀rọ̀ owó náà. kò ń ṣe mo ti mọ̀ tí bá ti sọ̀rọ̀ báyìí fẹ́ tọrọ nǹkan owó iná ni. ọ̀rọ̀ tí ń sàmì mo ti mọ̀. irọ́ ni mi ò wá tọrọ owó mo disappoint ẹ mi ò tọrọ owó ṣe mo mọ Bímbọ́ ọ̀rẹ́ mi nígbà tó lọ sọ́fíìsì lánàá
tó wá bá mi lé ọlọ́wọ̀n ọba tó bá sọ fún mi pé tírélà kan ló gbà má jiyàn. ṣé ó ní accident ni. bí mo ṣe kọ́kọ́ béèrè níwọ náà ṣe bí mi àfi bí pọ́mọ tá à ń sọ yìí l'accident. náà kí ló wá ṣẹlẹ̀ kí ló ṣe. plaster tí ó wà ní ojú ẹ̀ ní fèsì ẹ̀ báyìí tí n bá kálẹ̀ yọ kọ̀ọ̀kan pé mi ò fẹ́ exaggerate ó tó 16. ló di àwọn èèyàn gang up láti nà ni. tó bá jẹ́ rapist ni kò jẹ́ kó tó yẹn lára ọkọ ẹ̀yìn náà ni òun náà ni trailer òun ni gangman tó nà òun náà ni rapist tó ṣe gbogbo nǹkan tí mo kálẹ̀ yìí fún. ọgbọ́n yẹn yìí nà. níjọ́ tó lọ bá bẹ̀bẹ̀ gangan tá a ṣe ń bọ̀ ta lọ báyìí tán ṣe Love in Tokyo lójú wa yẹn my dear Love in Tokyo yẹn ó fi jẹ ìyá gbẹ̀yìn ni. Are you kidding me? This is a serious matter, sweetie. I'm not kidding. Ó lù débi wípé ṣebí tẹ́lẹ̀ o máa ń filẹ̀ ni. He has the guts to throw out her things. Ó lù ó dẹrù ẹ̀ síta. Ó jẹ́ ṣọ́pọ̀ gbogbo èèyàn kì í fagbó. In fact téèyàn bá máa mu ju gbó lọ kó máa mu heroin kò ní máa wà bí bọ̀bọ̀ yẹn ṣe ń wà yẹn. ó wà in drug. Ó sú mi o. Sin drug. A nígbà tó nà tán sẹ̀ ọmọ yẹn láti pass out ní ṣá wọ́n dìdí gbé lọ hospital and everything ni ìgbà tó máa fi di pé mi rí plaster nìkan ló wà lójú ẹ̀ á tó 16. That boy is on drug, believe me. Ntí mo sọ nìyẹn o and that is why I don't want my friend back in that house torí ó nọ́ọ̀sìn láyìn ṣe ń sọ̀rọ̀ àmàmọ́jọ́ tó máa lọ nà tó máa lọ pa èèyàn kan máa regret ni pé ìgbà téèyàn lẹ́mí àti ṣe fún kí ló dé téèyàn ò help ẹ̀. ó kí ló wá fẹ́ kẹ́mi ṣe é sìn ṣé kí tó lọ bá ọkọ ẹ̀ sọ̀rọ̀ ni. olówó orí mi má lọ bá o mi ò tiẹ̀ lè advice anybody lọ bá ọ̀bọ yẹn mọ́ because kò kí ń ṣèyàn that guy is an animal. Okay, what do you want me to do? I'm just thinking maybe for the meantime náà ni o kó kọ̀ fi gádà rẹ̀ jọ àbí kó fi gádà some change bóyá kó yín wà ní guest house. Come on now stop gbogbo àwọn ọ̀rọ̀ yìí ó mọ̀ pé gbogbo nǹkan ni máa gbà fún ẹ nǹkan kan ṣe irú ọ̀rọ̀ báyìí ilé mi yàrá mi náà là ní tí máa ń àwọn àlejò ńkọ́ tí mọ̀ mi ń bá wa ńkọ́ àbí kan náà àwọn fámìlì ẹ̀ tán bá wa tó máa náà fẹ́ wá gbé bíbá ibo náà máa gbé wọn sí ṣé máa lọ gba hòtẹ́ẹ̀lì. olówó orí mi náà yàrá mélòó là ń sùn yàrá mi nìyẹn níjọ́ tó ti fún mi yàrá mi ò lè fọkọ mi lẹ̀ I'm always in your room my room is there locked up the guest room is there locked up náà ni Bísí ní yàrá tiẹ̀ tó ń sùn so mo promise that anybody bá wá máa vacate room mi. Máa lọ máa wọṣọ ń bẹ̀ náà ẹni náà dẹ̀ máa sùn bẹ̀ wọ́n á dẹ̀yìn manage guest room. But for how long is she coming for? No, she won't stay long, honestly. Oh, sure. Very sure. Kò dé dé lójú. Very, very sure. Mi ò fẹ́ wàhálà o. Mi ò fẹ́ wàhálà o. O lè sí wàhálà jọ is she not my childhood friend? Okay. We've been friends since we were kids now. Thank you, God. Ó ti ń jáde. Mi ò ní pẹ́ dé. But anything tọkọ mi bá ti need torí Ọlọ́run bá mi ṣe fún. Ó wà nílé o. Ọkọ mi ò gbọ́dọ̀ wà lónìí o. Ẹ kò sí wàhálà. Àwọn obìnrin wọn ṣó wà ní ìtúsà. Of course now. Ẹ máa bẹ ó better but tí wọ́n bá need anything o lè pe Bísí. Okay, kò sí. Ọkọ mi ò gbọ́dọ̀ wà bored o. Stop it. O mọ̀ kí mi náà wà láìpẹ́ náà. Mo trust ẹ jọ bá mi keep coming. All right, má kọ̀ ṣùgbọ́n drive safe. Ìgbàndà ni mọ́lẹ̀ o ìgbàndà ni lọ́la ìgbàndà ni mọ́lẹ̀ o ìgbàndà ni lọ́la ogun lọ jàrá ni ọlá ẹ̀dì kan tán ó ti bá dán wò dọ́gba ọlá tó gùn lọ́nì ayé ti gbèyàn jáde ayé ti gbèyàn wọlé òwe lórí tọ̀dọ̀ mi. ọ̀pọ̀lọ́ ní káwádìí báyìí ó ní káfù ọkọ̀ bí mi ó ti di Michael Tyson kódà Mark Tashard
ojoojúmọ́ sí àfi lúlù ohun ò ní wọlé lágbo kéékèèké aago ńláńlá báyìí ló máa wọlé káàtì ẹ̀ ló tún wá wọlé dé wọ́ọ́rọ́wọ́ rọra lọ ṣé bí yẹn tó yẹ irọ́ o lúlù ló máa lùyàwó ẹ̀ ṣáá òbí mi pé kí ló fàjẹ́ ó ní òbí jọ ṣé mi bí ni I mean more ask me I don't know why that man is behaving that way he's an animal. Skirt tó bá ní kó ń bẹ̀rẹ̀ báyìí ó wà ní sáyé tí kókó ní ọlọ́kùnrin máa ní ọlọ́kùnrin ó ní kò sí múra. Am I not beautiful? You're beautiful, I know. Kókó wo ni òun dá nínú ilé ọkọ yìí nù. Sórí Bímbọ́ láti ìgbà tá a ti wà ní tó dila bó ṣe máa ń mú nǹkan ẹ̀ nìyẹn a máa ń bẹ́ẹ̀ kó tó wọṣọ kódà wọn máa ń nà ẹ́ kí wọṣọ ọ̀hún. Tí ọ̀gá wọn ti di abẹ́ tí wọ́n máa ní láti jí ìlẹ̀ rẹ̀. Nínú tó bá tiẹ̀ tí wọ́n fẹ́ jíjẹ ibi tó wọ̀ ó máa wọ̀ láti jí ìdìmúra rẹ̀. Kò ní láti máa wọ orúkọ bẹ́ẹ̀ ní ọkọ̀ náà. Tí wọ́n tó máa fún ní máa pé kó máa wọṣọ tó dàbò ní ó lè má máa wọ ọkọ̀ tí wọ́n wọ̀ lè. Àmọ́ ó máa wọ ọkọ̀ bẹ́ẹ̀ kó máa fún un. Shake her mouth. Don't stress yourself because you been why I do and I used to know from the beginning the day one she can't even cover her body. Nínú èsì Bímbọ́ máa sọ pé òun loud tó kó wó Bímbọ́ ṣe trust God láti that we were like that the same way we ṣe trust me she would do no such thing. Baby, trust me. Inú ara ẹ̀ bẹ̀rẹ̀ yọ trust ẹ̀ because ìgbà mi tó bá ń rìn lọ tí òjijì ẹ bá ń tẹ̀lé tó bá yọ òní òjijì ẹ̀ mọ́ trust nobody. This is my advice still because of the baby so kó change the way ní ìdí kan tó máa fi bọ̀ pẹ̀lú ẹni bí tèmi nìyẹn. Really? Yes, sir. That's nice. Best of luck, yes. Shake that in one honor. Owó ṣàmárólé, owó máa wọlé. Àdúrà ẹ̀ ló kúkú ń gbà. Àbí o, ọ̀nì ó ti ń ṣàwọn, ó dẹ̀ ń dààmú òtí ẹ̀ fún mi. Ṣé bí ìwọ ló sáàbà rẹ̀ ìwọ ló gbọ́? I want from my husband. Yeah. Ìfẹ́, ó mọ̀ pé ó ṣe mí lẹ́nu. Ìgbà tí mo ní kó bá mi sẹ́ǹdì owó, ó wá bá mi sẹ́ǹdì. Má sọ pé ó gbọ́dọ̀ sọ pé ó ti rí àlàtò. Bó ṣe sọ fún mi yẹn ẹsẹ̀kẹsẹ̀ ní ìsẹ́yìn bóyá nẹ́tíwọ̀kì. Mo mú ẹ ṣeré ní jọ. I saw it. Ok, tó bá jẹ́ pé orí àlàtò èlò ìpàdé. 200k owó bàtà mi ó pé pérépéré. Ó fi bí ìbọ̀lẹ̀ ó mọ̀ mí ó mọ̀ pé tó bá ti dọ̀rọ̀ ọkọ mi báyìí ọ̀rọ̀ bí Sádé Àlàó tèmi mi ò kí ń ti bú mi ò kí ń fi ń ṣe àbí o. Ẹ má bínú o báwa ṣe ń jayé wa nìyẹn. I can understand. Kó mi lè afford kó tẹ kúrò lẹ́gbẹ̀ẹ́ mi one second. Títí ju Romeo and Juliet lọ. wọ́n ló mọ̀. Àyìnkẹ́ Adé. Ọ̀rẹ́ mi. Ó ṣe gan-an. Kẹ́sọ̀ pé wà òkè lẹ̀. Mo wà òkè, mo wà òkè.
Ronke, ṣorí má jẹ́ ká jẹ àgbọ̀nrín èṣù, má jẹ́ ká jẹ lọ́bẹ̀ mọ́. Abba, mo ní kó mẹ́nu kúrò nínú ọ̀rọ̀ Túnjí yìí, má bá mi sọ̀rọ̀ ẹ̀ mọ́. Why are you taking this thing personal, man? Ó ti ń take it personal jù. Ṣorí, mi ò sọ pé bóyá dandan gan ní kó padà sílé Túnjí. Nǹkan tí mo kàn sọ fún ẹ pé ṣorí, to be frank with you, o ò lè gbélé mi forever now. Má ṣàlọ́kọ náà. Mo sọ fún ẹ several times wípé mi ò fọ̀rọ̀ Túnjí láàrin mi pẹ̀lú ẹ, mo jẹ́ ká gbàgbé ẹ̀ for now. Abba, ṣorí tí onílé bá ti ń fi àparí iṣu tó ti fi ń wọn àlejò, owó ilé tó lọ ló ń pa yẹn o. Abba, mo ní kó mẹ́nu kúrò ń bẹ̀, ó dẹ̀ má ta mọ́, kí ló dé náà? Bimbo, stop that, come off it. Kí lè tó ń sọ̀rọ̀ báyìí náà? Ṣé nǹkan tí mo bá ní ti ẹ̀kọ́ ni? Ilé ni ilé of course. Anytime wọ́n sọ pé o fẹ́ gbé bíbí ìdá ló máa fi dúró. Ní tí mo kàn ń sọ fún ẹ ni pé ó máa ṣàmárì náà ni. Òkè mò ń sìn, mò ń wo, ṣé báyìí máa lóyún lélẹ̀? Mẹ́nu kúrò ń bẹ̀ ṣe nǹkan tí mo mọ̀ nìyẹn, mẹ́nu kúrò lọ́rọ̀ Túnjí. Ń jẹ́ mi àwọn ọ̀rẹ́ o, ìwọ náà má bínú. Ọkọ ẹ̀ ń kọ́. Ó jáde. Ẹ̀rọ màmá mi, ẹ kújọ́ mẹ́ta mọ́, yes ma. Ẹ jẹ́ kí n excuse mi kẹ́lẹ̀ ráyè sọ̀rọ̀. Bísí, ìjọba gbọ́dọ̀ wá fún wa mi. Àbàbà lọ́rọ̀ tiẹ̀. Màámi, mo lè ti ń dààmú ọ̀hún lówó lẹ́sàn. Àti ilé náà ni ọ̀rẹ́ ó ti parí ìjà àwọn àtọkọ. Màámi, kí ló dé? Ṣé tẹ́ wá kàn sí rí mi pé èmi ò rẹ́rìn? Ó ṣàmà wò ní. Pẹ̀lẹ́ ọmọ dáadáa. Báwo ni? Gbàgbà ìtí ẹ síwájú mi fẹ́ gbé sí tẹ́lẹ̀ gbé kinní fún wọn jàre. Àbí màámi kí lẹ máa jẹ kó bá yín ṣe? Wo omi ìdíyà jẹ ní bẹ́ẹ̀ lọ. Ibi tí mo lọ mo ṣe kú òbẹ ni mo gbọ́ mi gbà. Sórí kíní tó ń wò lọ mi atátó iye ọdún ni bí ṣe mọ kékeré ọní tó o bá lò wọ́n ṣe ní kó lò pé ní agbára Ọlọ́run àtìlẹ́yìn ànábì ò ní mọ́ṣù náà jẹ ẹ̀ẹ̀mejì ojúmọ́ ló máa lò àárọ̀ alẹ́ àárọ̀ alẹ́. Màámi, níyẹn kìíní náà. Wo kí ló ṣe ẹ́ tó nígbàgbọ́ a ní kò yẹ sọ pé wò kíní yìí ṣé léyìí kò dá wọn kò dá wọn máa sọ bẹ́ẹ̀ fún oògùn nígbà tí mo ti fún ẹ fọkàn sí pé ó ti ń ṣiṣẹ́ ìgbàgbọ́ ẹni ló mú ní là náà ló dẹ̀ mú ní lára ẹ̀dá èyí tó wó lọ mí sí èèyàn kan kì í bọ́ lọ́hùn ṣòwò pọ̀ kó pàdánù Ọlọ́run làwa ń bá dòwò pọ̀ lọ́wọ́ ó dẹ̀ ti dandan àwọn ò ní pàdánù ọ̀ǹtún ni omi Ọlọ́run ni gbà. Lókọ́ lọ́run máa mọ̀ ṣe ẹ wò mo dúpẹ́ ẹ kúkú jèrè mi ó ṣe o. Lò dáadáa o lò déédéé bá ọ ṣe wí o o mọ̀ pé láìpẹ́ láì jìnnà wàá finú ṣoyún wàá fẹ́yìn gbọ́mọ. Ọ̀rẹ́ ẹ̀ báwo náà parí ìjà àwọn àtọ̀pọ̀ yìí. Ọ̀rẹ́ mi wò. Ọ̀rẹ́ ẹ̀ tó dìde wọlé nsìn. Bímbọ́. Màámi o màámi ò ẹ̀jẹ̀ má bínú kì í ṣe pé mo fọ̀rọ̀ ayé rẹ́rìn. Ọlọ́run ní pàwá lẹ́kún. Àmì ẹ̀ pọ̀ ìtẹ́kọ̀sọ ló fọ́nì sí mi. Ṣé Bímbọ́ àtọkọ ẹ̀ máa parí ìjà á tún wà lé tèmi? Ó ti fẹ́ra kù. Kí lẹ sọ? Dèdè kì í yéèyàn mọ̀ sí. Mo léèyàn ti fẹ́ra kù ẹni tó bá lóyún náà máa ń sọ pé ó fẹ́ra kù ti lóyún. Ìyá mi màámi tẹ́ ẹ̀ bá ti láìkì èèyàn báyìí
mo jẹ́rìí yín ẹ máa rí kan sọ pé ó ṣe ṣáà ni ṣé torí pé ẹ sọ pé kí n lé Bímbọ́ mo ní kẹ́ filẹ̀ màmí lóyún tún ṣe ń ṣẹlẹ̀ yìí o òun ló tún ti ń foyún yìí o. eléyìí tèmi wò yìí ó ti gbé yàn mí. ó dá o màmí o in tó dá èmi lójú gbangba ni pé ìjọ́ tí mo lọ mú Bímbọ́ wá láti ilé ọkọ ẹ̀ ó menstruate so Bímbọ́ is not pregnant. àló ti gbé èèyàn mi ó ti lóyún oyún wà nú ẹ̀ ò ní fura rárá. Bímbọ́ dáa. ń gbọ́ wọ́n lè lóyún. Is it true? ń gbọ́ lóyún. ẹ ṣe bébì ni ẹni ò mọ tó ń pè lóyún ṣó lóyún. Bímbọ́ ẹ dúró irú ìwà wo ló máa ń wù báyìí ó ní tèmi àtẹ̀yìn jọ ń discuss kí grandma tó wọlé náà ńgbà tó wá mọ̀ pé wà tí bọ̀dá Túnjí ti parí ìjà kí ló dé tó wá ń stress mi tó kàn jẹ́ kí n máa dá tó ẹnu mi dànù you would have told me tí n bá lè bẹ lọ ọkọ mi grandma anybody lè máa tẹ̀lé ẹ náà. ẹgbà mi màámi ẹ ń wò mí ràn níṣẹ́ ráyè Bímbọ́ lóde Bímbọ́ jẹ́ kí Kàbírù gate máa fún lóyún ha Bímbọ́ wo sorry I'm your friend I have to tell you the truth tá a bá sọ pé Túnjí nù ẹ Túnjí ṣe kinní kan forget it kò ń ṣe lẹ́gbẹ̀ẹ́ Kàbírù gate man. what an insult tó ń sọ wípé kinní kan fún mi lóyún Kàbírù ọmọ gate man ti tiẹ̀. ń bò ló ti. ó dẹ̀ wò mí báyìí wọ́n ní gate man fún èmi lóyún. okay let me give you the shock of your life. mo fẹ́ ní kó sún tẹ́lẹ̀ kí ẹ jókòó ṣùgbọ́n sì mo ti wá rí pé ilá ẹ̀ ti ń ga ju onírè lọ tẹ́lẹ̀ ló máa sọ wípé ọlọ́bẹ̀ ló ní ọkọ ṣé lẹ́yìn sí tí a wà yìí ọlọ́run ló ní ọkọ yes wọn wá kí wá yẹ wípé mo gbé ọdọ wa mo gbọ́ lọ wá ni. padà ó ti àga ó dówó ibo ló ti gbọ́dọ̀ wá sínú ilé ta ni ọlọ ló gbé wá ó dẹ̀ máa lọ ni àlọ́ rámìrámì láàrin ìwọ ọmọ tèmi ò lè fẹ́ kò lè firú ẹ̀ ìṣẹ̀lẹ̀ láyéláyé. láti ẹnu bí èdè tí ń gbọ́ ariwo nílé kí ló ṣẹlẹ̀. máma bínú sí mi ọmọ yìí ló wà kúrò ọkàn mọ́ ẹ lọ́wọ́lọ́wọ́ tí mo dẹ̀ mọ̀ pé dájúdájú irọ́ ló ń pa bó ṣe ń wo yìí ó ti lóyún ó dẹ̀ máa ń sọ báyìí pé ìwọ ló fún un lóyún gbọ́ ta ló lóyún inú ẹ. ó ṣe ń wọ̀rọ̀ lọ ṣé ń wọ̀ nínú rẹ̀ tí ò ní ẹ̀rù sí wọ́n mi ń bẹ sọ̀rọ̀ wọ́n ní ta ló ní oyún. ẹ kí ló dé lọ tó dá sí mo ń bọ́ ọmọ mi sọ̀rọ̀ mo ń béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ọmọ tí mo bí nínú mi ó dẹ̀ ń ṣe bíbíbíbíbí dá mi lóhùn sọ fún mi pé irọ́ ló ń pamọ́ ẹ̀. kí ló dé ṣé o lè sọ̀rọ̀ ni mi ò máa bí ẹ ló di ẹ màgbà mi ò fẹ́ do sí ó di ọ̀sán gangan ìṣẹ́jú kan síra àwọn òde fẹ́ lòdì láyé ta ló nà nínú ẹ. why do you think ká lọ lò? ní fẹ́ máa tẹ́tí mú bí mi. why do you think ká ṣé òun lè sọ̀rọ̀ lójú ìyá ẹ̀ àbí kò sọ̀rọ̀ lójú ìyàwó ẹ̀kọ́ ọ̀dọ́ fún mi lóyún. kò sọ̀rọ̀ ó ti yẹ kó yẹ ní àgbàlagbà ní ìmọ̀lá ní wọn bẹ́ẹ̀ ní sọ̀rọ̀. ẹ gbàgbé wàá mi sọ̀rọ̀ mọ́ àwọn ọkọ̀ ní láti sọ̀rọ̀ ó ti yẹ ní. mi ò lọ́rọ̀ pẹ̀lú ọmọ tèmi ní bá sọ̀rọ̀ dábì ló. ìkànnì ẹ̀. aláìjáde ni ẹ àti di sólóore èèyàn dẹ̀ ni ẹ wo èèyàn kéèyàn èèyàn tí ò da èèyàn lásán ìkejì ajá ṣẹ́ni tí wọ́n fẹ́ fẹ́ sílé bí ajá ni níjọ́ tọmọdé yìí ti wà nínú ilé kò sí gbé òkè wò mí ìwọ tó fẹ́ yọ ọmọ burúkú mọ́ mi lọ́wọ́ lọ́sàn-án wọn ni tọrọ ọmọ gidi lolú ayàn fún mi ṣó ní tí wọ́n jẹ́ pé mi ò. Àyìnkẹ́, what's wrong with you? mo ní kí ló fẹ́ jẹ olóòjẹ mo ní kí ló fẹ́ mu ó ló wà òkè ojú ẹ̀dẹ̀ ló kọ́rẹ́ lọ́wọ́ ẹ̀
Kí ló ṣe ọ̀rẹ́ mi? Ọ̀rẹ́. Ọ̀rẹ́ mi. Ẹni a wí fún ọba jí ó gbọ́ òun lọ̀rọ̀ mi. Kí ló ṣe wà tọkọ ẹ̀? Ṣé ń jà ni? Nǹkan kò ṣọkọ mi. Kí wàá ló ṣe ẹ́? Ọ̀rẹ́ mi. Ọ̀rọ̀ kì í tóbi títí tí ká fi ọ̀bẹ bò. Ẹnu náà la máa fi sọ. Kí ló ṣe ọ̀rẹ́ mi? Àyìnkẹ́ Adé. Ṣìgìdì mi ti ṣe rí ẹ̀tẹ́. Wọ́n ò jú sómi o. Fúnra ara ẹ̀ báyìí ló fẹsẹ̀ rìn tó lọ ju rẹ̀ sódò. Àyìnkẹ́, tó bá jẹ́ ti ọmọ ni, Ọlọ́run ọba ló ń ṣọmọ. Ilẹ̀ àánú Ọlọ́run ò dẹ̀ kí ń ṣú ní agbára Ọlọ́run. Ní ọlá Kàábà, Ọlọ́run máa ṣe ọmọ alálùbáríkà fún ẹ. Ọmọ tó máa bá ẹ kalẹ̀ Àyìnkẹ́ Adé. So you don't need to think anything at all. Ọ̀rẹ́, ó kàn mú lérè fẹ́ ni. You crying? Wọ́n ní ọ̀rọ̀ kì í tóbi títí tí kí a fi ọ̀bẹ gé. Ẹnu báyìí la máa fi sọ. Ó ti fi mí sí suspense jù. Kí ló ṣẹlẹ̀? Ní ọ̀rẹ́ mi, Àyìnkẹ́ Adé. Àfìgbà tí mo tẹ́ po Bímbọ́ ti lóyún fọ́kọ mi. Bímbọ́ ti lóyún fọ́kọ ẹ̀kẹ́. Fọ́kọ mi. Àyìnkẹ́, mo dẹ̀ sọ fún ẹ, mo kéékèèké mo yán. Àfìgbà tí Bímbọ́ lóyún fọ́kọ ẹ. And I told you, Ọlọ́run. Ṣé o dẹ̀ mọ̀ pé mo kìlọ̀ fún ẹjọ́ kìíní àná? O lo trust ọmọ yìí. Mo lọ́mọ yìí ojú ẹ̀ rẹ̀ jù. Ó ní ẹ ti jọ ń bára yín bọ̀ láti kékeré. Ọmọ tèmi ti mọ̀ tí mo ti rí sùúrù ẹ̀ pé irú ọmọ bá wọn máa da lérú gbẹ̀yìn ni. Bí ẹ bá ṣe wọ́n lóore tán, ibi náà máa fi sọ fún yín. Kí ni nǹkan tá a fẹ́ ṣe báyìí? Àyìnkẹ́, àná ò bá ti gbọ́ràn sí mi lẹ́nu. Má wò mí nírọ̀, ṣàánú mi lẹ́mi tí ń dàrú. Ilé ò ní dàrú lágbára Ọlọ́run. Àyìnkẹ́, stop crying. Stop. Don't cry. Please, ọ̀rẹ́ mi. Nǹkan tá a máa ṣe kù. Ṣùgbọ́n lágbára Ọlọ́run máa ṣe ọmọ tiẹ̀ náà. Níbo wá ni Bímbọ́ yẹn wà? Ṣé ó ti kẹ́rù kúrò lẹ́yìn? Bó ṣe sọ̀rọ̀ yìí, Bímbọ́ wà nílé mi. Ó fà pé ewúrẹ́ jiyàn ń bẹ. Ó yí ìbánulé ẹ̀. Ìwọ Ọlọ́run. Àwọn èèyàn máa burú o. Èèyàn ṣe wọ́n lóore báyìí bí báyìí náà máa fi san. It's okay darling, don't worry. Stop crying. Ọlọ́run máa ṣe tiẹ̀ lágbára Ọlọ́run. Àmín. Ọlọ́run máa kọ́ wa mọ̀ ṣe. Àmín o. Stop crying ọ̀rẹ́ mi. I told you. Aláàlá ohun rere wo. Bímbọ́, ó bá sọ fún mi pé ò ń jáde. Mo fẹ́ lọ sásàlátù ni. As if I care. Kí ló kàn mí pẹ̀lú àsàlátù àbásàlámù àbí àsàlágbẹ̀? Kí ló kàn mí pẹ̀lú gbogbo wèrè yẹn? Kí ló dé? Lọ wá kí mi náà tó máa fi jáde. But this. Ó dá má bínú, màá lọ mú kí mi. Lọ mú yẹn lásàlátù. Wọ́n má fẹjọ́ pa mí lọ mú. Gbogbo má bínú, má fẹ̀mí lẹ́gbọ̀n ẹbẹ̀ yà. Níṣẹ́ ràdàràdà òṣì. Ọ̀rọ̀ tá gbogbo òṣì agbèdórí àná òṣì àlájẹ́ ọ̀dọ́ burúkú. Kí ló kọ̀ sí mi kan? Epo mú ìborùn mẹ́wàá kó dàbọ̀ orí kòkan mi kò káyé. Ń pẹ́. Ìwà níbi kọ́kọ́ lọ. Mi ì níbi kankan, mi ì ní lọ rárá. Mi kì í kọ́ fẹ́ drive around the street. Ọ̀rẹ́ rẹ́rù ẹ̀wọ̀n rẹ̀ tá ò lè fi inú tán. Ọ̀rẹ́ tó ń jẹ nílẹ̀ ẹ̀wọ̀n rẹ̀ báwo ni ọ̀rẹ́ mi ọjọ́ mẹ́ta ẹjọ́ kan bẹ́ẹ̀ ìwọ ni mo rí tí mo gba change yìí. ìyá àbèjì tí ó kàn mẹ́pẹ̀lẹ́ báwo ni gbogbo ẹ̀ tí wọ́n ti pẹ́ mú kan níwájú ọdún sẹ́nu bí wọ́n ti ní ìfẹ́ èrò dà.
ọ̀rẹ́ mi owó dára ló ti fáìn gan. Irú kí nìyẹn? Ṣé mo fáìn tẹ́lẹ̀ ni? Ó fáìn àmọ́ nínú ẹ̀ ni. Ó kúrò yẹn sọ. Ọ̀rẹ́ mi, ayé tí mo wà yìí sìn, ayé iná ń pè ní ayé tuntun. Bẹ́ẹ̀ ni mo sọ fún rẹ̀. Ayé tí ò ní mí lára, ayé tó tù mí nínú, tó tù mí lọ́kàn. Ìfọkànbalẹ̀ ńlá òun ni mo wà bí mo ṣe wà yìí. Mo sì yan ọkọ tó ń fi ayé ní mí lára ń bí o. Èèyàn ọkọ tó fẹ́ gbé wèrè wá báyìí, mo short ẹ̀ up, mo fi síbi tó yẹ kó wà ní. Wọ́n náà kọ́ mi gbádùn. Mo trust ẹ̀. Wọ́n máa gbé wá kó gbé fún un. Báwo ni mo bú ẹ? Wọ́n náà ló bá a. Ojú ọ̀nà ló ń gbọ́ yìí. Ọ̀rẹ́ mi. Ṣé wọ́n ń jẹ́ ìdúró? Kò mú enjoy ẹ̀ dání. Àfà kí ló wà ń lè? Ṣé ẹ̀nìṣẹ́ wá lálejò ni? Ṣé lè nìkan ni màá mú? Mo kọ́ ní kò fi lè step down náà ní kí tó wá ní kí ọmọ gbóúnjẹ wá fún ẹ. Ó pè wá ó ní ó fẹ́ bá wa sọ̀rọ̀ ṣe kò sí. Kò kúkú sí nǹkan kan. Sọ́lá lánàá bíi olùkẹ́rì mi. Nǹkan tí mo pe gbogbo wa fún lẹ́nu kò ń ṣe nǹkan tí ó pọ̀. Mo kàn fẹ́ kí ìfẹ́ tó wà nínú ilé ó wù mí kó padà síbẹ̀. Mo fẹ́ ká jẹ́ kí ìfẹ́ jọba padà nínú ayé wa nínú ilé. Kò wù mí ilé tó ti ń ládùn tó ti ń lóyin tẹ́lẹ̀ bó ṣe wá ń di ilé wàhálà, ilé ìjọ̀gbọ̀n, èní ìjà, ọ̀la ariwo. Gbogbo irú nǹkan báyìí ò wù mí rárá àti rárá. Ọkọ mi, Bísádé Àlàó, gbogbo nǹkan tí mo bá fi ṣẹ̀, ṣàánú mi, dáríjì mi. Kúkú mọ̀ pé ọmọdé ni mí, mi ò lè ṣe ju bí mo ṣe ṣe ìlọ ni. Tí bá mọ̀ ṣe jù báyìí lọ, mi ò bá tún ṣe jù báyìí lọ. Gbogbo ẹ̀ṣẹ̀ tí mo bá ṣẹ̀, fi mí yọ́ lọ́hùn àtànábì Muhammad sallallahu alayhi wa sallam. Bímbọ́, ọ̀rẹ́ mi bí ọmọ ìyá, àti kékeré la ti ń bára wa bọ̀. Ṣorílẹ̀ tó ṣẹlẹ̀, òun kọ́ ló máa ní káàrin wa dàrú. Bímbọ́lá mi, mo fẹ́ kó mọ̀ pé tógìrì ò bá ti lanu, láǹgbá ò ní wọ ọbẹ̀ o. Ṣorí tèmi àti ẹ bá ṣe múra wa, òun ni kò ní jẹ́ kára àta tó ń bọ̀ kán lè yé sí wa láàrin. Ẹni tó bá sọ fún mi, ṣebí tí mo bá gbọ́ ni, tétí ò bá ti gbọ́ yín kì, inú ò mà ní bàjẹ́ Bímbọ́. Kódà gbogbo nǹkan tó bá wùn tí mo lè fi ṣẹ̀, kọ́rọ̀ yìí tó bẹ̀rẹ̀ ni o, àtìgbà tí gbogbo ọ̀rọ̀ yìí bẹ̀rẹ̀, mo fi Ọlọ́run ọba tó dé mi àti ẹ, mo fi bẹ̀ jọ́ torí Ọlọ́run dáríjì mi, yáfẹ́ mi fọ́lọ́run. Tá bá ń jà, báwo nínú ọkọ wa ṣe fẹ́ dùn? Báwo lòun náà ṣe fẹ́ lálàáfíà? Báwo ló ṣe fẹ́ farabalẹ̀? Kò dẹ̀ wù mí kápá kékeré. Jẹ́ ká jọ fọwọ́sowọ́pọ̀ ká lè tọ́jú ẹ̀, ká tọ́jú ọmọ tiẹ̀ náà tó ń bọ̀ lọ́nà. Jọ́ torí Ọlọ́run ọ̀rẹ́ mi, dáríjì mi. My dear, obìnrin bíi tiẹ̀ ṣọ̀wọ́n gan, ó ṣe gan, ó ṣe okú àròjinlẹ̀. Ṣé orí tí mo bá sọ fún ẹ pé inú mi ò dùn, irọ́ ni mò ń pa. Ṣé orí tí wọ́n bá gun ẹṣin ní inú mi báyìí, kò ní kọsẹ̀ rárá. Because èmi náà ń rò pé ẹ̀yin tó jẹ́ pé ọ̀rẹ́ bíi ìbejì ọmọ ìyá kan náà ní, ẹ wá sọra yín di ọ̀sán àtòru tí ò gbọdọ̀ pàdé ara wọn rárá. Gbogbo ìgbà ló máa ń kan mí lóminú. Àmọ́ bó ṣe wá sọ yìí, ó jẹ́ kí n mọ̀ pé kò sí nǹkan t'Ọlọ́run ò lè ṣe. Ó dẹ̀ tún jẹ́ kí n wá mọ̀
gbangba wípé obìnrin tó ṣe é mú yangàn gidi yẹn dẹ̀ máa wo àwọn Yorùbá gan tó wá sọ pé orí ọmọ ló máa ń pe ọmọ wáyé. Ó ṣeé ṣe kó jẹ́ pé orí ìyàwó mi tí wọ́n ti fi ọwọ́ sí báyìí pé tọkàntọkàn ló fi yànda pé kéèmà tí ẹ máa fẹ́ra wa. Ó lóun lè wá ti torí ọmọ wa yìí tá à ń expect kọ́ lọ́n wa dáwọ̀ náà lóhùn kó wá pa ẹlẹ́rìn ayọ̀ fún nǹkan tó sọ yìí. Mo wá ní surprise fún yín lójoojú because mi ì fẹ́ sọ pé òun nìkan tẹ́lẹ̀tẹ́lẹ̀ nígbà sọ pé òun nìkan èmi á jẹ́ pé mo tún dákún ìjà tó tún wà ńlẹ̀ ni kó lè mọ̀ pé mi èmi náà dùn fún nǹkan tó sọ yẹn màá wá fún èmi yìí ní ẹ̀bùn ẹ béèrè pé kí ni ẹ̀bùn náà máa ra ọkọ̀ ayọ́kẹ́lẹ́ brand new fún èmi méjèèjì. ẹ ṣe ọkọ mi ọwọ́ yẹn á máa lọ sókè. àmì you know happy about it. ọwọ́ yẹn máa lọ sókè. àmì o. wọ́n ti sọ lọ́wọ́ ti ṣàdúrà àdúrà ti gbà ẹ̀yin náà ni. bó ṣe sọ ìṣòrí ìyàwó mi mo mọ̀ dáadáa bó ṣe wá látọkùn ẹ̀ ló ṣe sọ yẹn ẹni tí wà tí ẹ ti jọ ṣe kékeré ni náà pẹ̀lú bó ṣe sọ the years tẹ fi jọ láti kékeré kọ́lẹ̀ ṣe ní childhood friend lẹ́ni. kí ló ṣe? Àbẹ̀wò pé kí ni ẹ ti ti fẹ́. Wo sáré lọ sí ayé mi bẹ̀bẹ̀ o ẹ má ṣe fámílì ìfá mi lórí àwọn fẹ́lẹ́ bòlú mo jẹ́ àríkù àṣẹ ní níbí. ayé kí ló ń pẹ́ bẹ́ẹ̀ ayé ikú pa lórí nígbà wàṣẹ onírú lórí. àkàlà yọ gẹ́gẹ́ láyé gbà ní ìṣe lọ́rọ̀ níṣẹ́ ayé mi bẹ̀bẹ̀ ẹ má ṣe fámílì ìfá mi nínú àwọn fẹ́lẹ́ bòlú mo jẹ́ àríkù àṣebí láyé. ẹni tá a ti rí ti pẹ́ tábàrí padà ká ṣọ́ra fún tífẹ́ bá pọ́n lápá.